nìkan tí wọ́n gorí ọ̀tá tí wọ́n ń ṣépè èpè ọ̀ràn tépè bá ràn ní gbogbo èèyàn ni ó ti kú tán nínú ìrìn àjò ayé. Ẹ dákun, èpè ọ̀ràn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, èpè ọ̀ràn ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣépè gan ẹ tún make ara yín to look toxic the more. So ẹni tẹ́ ń torí ẹ̀ okay tí nǹkan tí gbogbo ń tẹ́ sọ̀ ń bá ṣẹlẹ̀ sẹ́ni tó fọ́kọ yín, kí ni ó wá ṣẹlẹ̀ sọ́kọ gangan? Kí ni tí ó ṣẹlẹ̀ sí ọkọ yẹn nígbà tí gbogbo ń tẹ́ ń sọ̀ ń bá ṣẹlẹ̀? Ọkọ yín tó lọ bá ìyẹn, kí ni ó wá ṣẹlẹ̀ sóhun? Ìpè ọ̀ràn. Ṣé mọ̀ wípé gbogbo nǹkan tẹ́ wíṣì pé kó ṣẹlẹ̀ ní ìsìn tó bá ṣe pé Ọlọ́run ń ronú béèyàn ṣe ń ronú ni ẹ̀yin gan lè mọ̀ sí mọ́. Ẹ mọ̀ iye èèyàn tó ti wíṣì ẹ̀yin gan láburú nínú ìrìn àjò ayé. Bóyá torí ẹ̀ gan ni Bíbélì ṣe ní kóbìnrin mọ̀mọ́ lead nínú church because women will work with emotions. Emotion làwa obìnrin fi ń ṣiṣẹ́. So irú èpè tẹ́ lọ ń ṣẹ́ lórí pẹpẹ yẹn nísìn ẹ ti desecrate ọ̀tá yẹn, ẹ ti defile ọ̀tá yẹn. You know, so aburú téèyàn kan ti wíṣì tẹ̀yìn tí ìsọ̀rọ̀ afọ́kọ àfẹ́yàwó àfọ́kọ gan bóyá níbi iṣẹ́ àbí ládùúgbò àbí anybody tó ti wíṣì yín láburú tọ́lọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ mọ̀ iye aburú téèyàn kan ti wíṣì ẹ̀yin gan. Bẹ́ẹ̀ Ọlọ́run ò ń ro owó béèyàn ṣe ń wò. So ńgbà tí Ọlọ́run ò bá jẹ́ ká aburú tẹ́nìkan wíṣì yín ṣẹlẹ̀ sí yín, what makes you think pé aburú tẹ́yìn wíṣì ẹnìkan yóò ṣẹlẹ̀ sí? Ṣé rí èmi wò pé tí a bá lọ wá Genesis nǹkan tó fa nǹkan, imagine kí irú Vashti kó mọ wá ṣépè fún Esther, kó mọ ṣépè fún èpè ò lè mú Esteri because Esteri never imagine pé òun tiẹ̀ lè dá yaba nínú ìrìn àjò ayé. Something led to another ni. So tá a bá continue báyìí á kàn jẹ́ kán ọkùnrin tó máa sá fún wa sí ni. Men will start seeing us as if pé àti wà pé as if pé we are bad people having this kind of mindset. And moreover ẹni tó kọ yín fẹ́ àti ẹni tó gba ọkọ yín lọ ìyàtọ̀ méjì ń bẹ ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì o. A husband snatcher and somebody that your husband married, ẹni tó kọ yín fẹ́ àtẹni tó gbọ́kọ ó yàtọ̀ o. Àwọn ìyàwó kejì, àwọn ìyàwó kẹta, àwọn ìyàwó kẹrin tán ń pín oorun fún àwọn yẹn ọkọ ló fẹ́ wọn o, àwọn kan náà lọ gbọ́kọ o. Àwọn tán gba ọkọ ẹjẹ́ ń júwe wọn fún yín, àwọn tó jẹ́ pé látijọ́ tọkọ ti fẹ́ wọn ọkọ ò rí tìyálé rò mọ́, àwọn yẹn gbọ́kọ yẹn ni. Ṣẹ́dẹ̀ rí àwọn tí ọkọ ò rí tìyálé rò mọ́ yẹn gan ìgbà míì ó lè jẹ́ ìyálé ló lòun ò fẹ́ ọkọ yẹn mọ́, òun ò ní ìdí ẹ̀ mọ́, ọ̀tọ̀ tún nìyẹn. So reason tẹ́ pé yín ò fi ní wá sí ìmúṣẹ ni pé ẹni tó snatch ọkọ tó bá jẹ́ wípé ẹni yẹn ò snatch ọkọ ẹ ló fẹ́ ńkọ́. Ẹ rò pé àwọn ìyàwó kékeré gan fẹ́ ṣe ìyàwó jẹ́ pé méjì obìnrin òde inú bí ṣe ń kan yín lára bẹ́ẹ̀ ló ń kàn kejì yẹn náà lára. Àtẹ̀yìn tẹ́ ń ṣépè fún inú bínú ṣe ń bí yín nínú ń bí yẹn gan ogun ò fẹ́ rẹ̀yìn gan. Ni mo sọ pé tá a bá jókòó tá a pe àjọ tó nírònú tá a ní platform for reasonable conversation a máa reach compromise and the center point. A lè mọ the cause of our problem. Ṣáwọn ọkùnrin tán ń fẹ́ wa ni problem wa ni àbáwa gangan ni problem ara wa. And the little thing I have learnt in this life is that intelligent women don't stay in marriage. It is the foolish ones that stays. Tá a bá fi ìpá àti gbọ́n jù àti right jù àwa la pé àwa nígbà àwa làwo. Ṣó orí right yẹn tó fẹ́ claim yẹn you will be claiming it by changing bed every year. Ọkàn mọ change bed kiri ni. But àwọn tí wọ́n bá foolish tí wọ́n gbọ́n bẹ̀ wọ́n tún gọ̀ ẹ̀gọ́ yẹn làwọn gbé lékè gbogbo òwe tí wọ́n mọ̀ gbogbo lọ́ọ̀tán kà gbogbo bọ́n ṣe jẹ́ barrister bọ́n ṣe jẹ́ lawyer bọ́n ṣe jẹ́ professional yẹn wọ́n ń lò ní ibi iṣẹ́. Wọ́n wá ń fi ẹ̀gọ́ wọ́n wá ń wọ aṣọ ẹ̀gọ́ nínú ilé ẹni ọmọ ń pẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ bá wọn máa ń pẹ́ lọ́dọ̀ ọkọ wọn tẹ́ bá ti rí hàn tí wọ́n bá ti gbọ́n tán mọ èpè ṣẹ́ ó ti sọ̀rọ̀ ẹ di bọ́ǹbù ọkùnrin yẹn gan mọ̀ bẹ̀rù láti wá sọ́dọ̀ ẹni. So ẹni tán ń pín oorun fún nǹkan lànà fẹ́ máa pín oorun olóṣooṣù ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́jọ́jọ́ ẹni tán ń pín oorun fún àwọn yẹn ò gba ọkọ àwọn yẹn wá fi ọkọ ni. Moreover ṣé ẹ rí tí ọkùnrin bá ti become a polygamist you can never predict a polygamous man. Ẹ lè predict ẹ̀ ọkùnrin tó ń fẹ́ yín tó ń fẹ́ lòmíì tó dẹ̀ ń fẹ́ yín bó ṣe ń pín oorun fún yín ó ń pín oorun fẹ́ nìyẹn náà
ó nídìí ẹni yẹn ni tí ò bá nídìí ẹ̀ yóò ti pátì. Ọkùnrin ò ní time. Men don't have time for unnecessary things. Ìtò fi mú ọkọ fẹ́yàn lé ẹ tó ò dẹ̀ rí nǹkan kan ṣe sí tó bínú tó sì ń fẹ́ nìyẹn tí ò bá nídìí ẹ̀ kò ní fẹ́. It doesn't take a man any time to dump any woman tí ò bá nídìí mọ́, especially tó ti ní kan lé tẹ́lẹ̀. Ìgbà mélòó náà fi máa ń pa àwọn ìyàwó kékeré tì. But for him to still maintain relationship with that woman, something is happening somewhere ni. Ìkan ló lọ́jọ́ 5 náà lò lọ́dọ̀ òun, ọjọ́ 2 náà lò lọ́dọ̀ second option. Even ọjọ́ 2 tán lò lọ́dọ̀ second option gan, ìwọ gan inú ẹ̀ ò dùn. Kó máa lo 7 days make 1 week lọ́dọ̀ ẹ̀, kó máa dọ̀dọ̀ second or third woman rárá, you will still not be happy. Even for the 5 days, òun fi ń bùgà pé òun lòun ní 5 days. Even 5 days gan, you are still not happy. Kó máa lo January to December lọ́dọ̀ ẹ̀, kó máa dọ̀dọ̀ kejì rárá, you will still not be happy. So the 5 days does not make you happy, it's only making you sad. Ọkàn bùgà lórí irọ́ ni. Tẹ́yìn ò bá lọ fi re èèyàn lọ́kàn balẹ̀ èèyàn máa ní problem. Gbogbo èpè tẹ́yìn sẹ́yìn ò lè work mà. I'm telling you, torí gbogbo wọn tí wọ́n sàmíhùn, divination tẹ́yìn ṣe pè fún ìpọ́nù wọn. Oh, so ọkùnrin tíyàwó ẹ̀ tó ti dẹ̀yìn gbogbo ọmọ kọ́, tán gbéra wọn wá gídígbò. Tálájì pé àwọn ọmọ tí wọ́n sọ pé dò ìgbà táwọn kéré, mọ́mì kẹ́yìn àwọn sí dádì, ìgbà táwọn náà ń dàgbà làwọn tó rí pé dádì èsè èèyàn burúkú. Kírù yẹn mọ̀ fẹ́ yàwó. Ẹ wá sọ wípé ẹ wá pe ìyàwó tó máa yẹn lọ fẹ́, tí pásítọ̀ yẹn lọ fẹ́, ẹ wá pe husband snatcher. Ìwọ tó claim pé wọ́n ló lọ́kọ, ìkíni ìwọ ṣe sí tó fi lọ fẹ́ mi ìlì ọ̀ṣẹ́ báyé lọ wà. Èpè ọ̀ràn kankan, that is the summary. Èkàràn, àìmọye èpè. Ṣé ìwọ ọmọye èèyàn tó ti jíṣẹ́ pè fún wọn láàárọ̀ yìí? Tọ́lọ́run ò dẹ̀ jẹ́ képe yẹn nítumọ̀ sí ẹ. So what makes you think pé èpè tiẹ̀ máa ṣe lọ́dọ̀ ẹlòmíì? All these things does not work. Nǹkan tó máa work ni wípé go and find out the reason why your husband left you. If you are the cause of it, wá bọ́ ṣe wá ṣe àtúnṣe. All these àwọn ọkùnrin tá à ń fẹ́ yìí, àwọn náà àwọn máa ń nífẹ̀ẹ́ tiwọn o, no matter how strong, how powerful, how intelligent a man might be. Àwọn náà máa ń nífẹ̀ẹ́ tiwọn. Tó bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ di ẹ̀rù jẹ̀jẹ̀ fún ọkùnrin, wàláhì ó máa wá wọ̀rọ̀kọ̀ tí ó fi ṣàdáni. Èpè òràn. Àwòdì jẹ́ èpè sanra lẹ́lòmíì bẹ́ẹ̀ ṣépè fún látònírọ̀tún la mẹ́wàá kó sí tí ó ṣẹlẹ̀ sí torí kò jẹ̀bi yín. Ńgbà wá ṣàdúró èpè ìfóbin, kí ni ó ṣẹlẹ̀ sọ́kùnrin tó wá fẹ́ ọkùnrin tọkùnrin tó kí ni ó ṣẹlẹ̀ sọ́kùnrin tó rè fóbin yẹn? Kí ni ó wá ṣẹlẹ̀ sọ́kọ yín in quotes tẹ́lẹ̀ nítorí ẹ̀ ṣépè? What will now happen to him? Ẹ̀yin ọmọ wípé Bible says when you join yourself with anybody, you become one. Ẹni tẹ́ ń ṣépè fún yìí, ó ti join pẹ̀lú ọkọ yín. Òun ọkọ yín ti become one tó rántí dóra wọn. Wọ́n ti fẹ́ra wọn, ti bímọ fúnra wọn bóyá. So èpè ń bí ṣe ń ja ọmọbìnrin ní ọmọ ọjọ́kọ náà. Ǹtọ́ bá sì ti sọkọ yóò ṣe yín yóò sọ ọmọ yín náà. Ni mo ṣe sọ pé èpè yóò ràn. Wọ́n ṣe mọ́ ṣerú èpè kò nítumọ̀. Ẹ wá ọ̀nà tẹ́ fi fa ojú ọkọ yín mọ́ra. Àbí òye báyìí ní ìsìn tẹ́ bá sì ti mọ̀ pé mi lè fẹ́ bá jà kò sí pírọ́bùlẹ́mù ṣé ẹ mọ̀ pé first page mi wọ́n ti suspend ẹ̀ mo ṣe build eléyìí náà ni so ẹ̀yin obìnrin náà lè report page wọn èmi ò ní pírọ́bùlẹ́mù bẹ́ẹ̀ bá report èyí ń tún build mi bẹ́ẹ̀ bá report èyí ń tún build mi ìní wípé èpè yóò ràn gbogbo mentality náà ni wọ́n fi train àwa náà gbà kéke ń gbà ń dàgbà tá à ń fèsì reality látòrí pé gbogbo kínní ò lè ṣiṣẹ́ Ọlọ́run ní bá àyàn tó lé bẹ́ẹ̀ ni Bíbélì ní tí kò bá ṣe pé Olúwa sọ ikọ́ ilé náà àwọn tí ń kọ́ ń ṣe lásán ni ẹ mọ̀ wulẹ̀ tanra yín jẹ tó bá ti wá gbìyànjú agbára rẹ torí pọ́kùnrin nǹkan narcissist wá rí ọ̀dá mọ̀ wulẹ̀ ṣe pé fẹ́ ní kankan tó bá sì mọ̀ pé pé òun náà lọ́mọ fẹ́ mọ̀ ṣẹ́ múra sí bẹ́ẹ̀ pé kẹ̀rán kankan wọ́n tún máa lóyún wọ́n tún bímọ fúnra wọn. Mo ti ẹ̀rí bàbá kan comment section tán ní ìyàwó púpọ̀ ní bàbá àwọn fẹ́ kò sí èyí tí ò sóríire nú àwọn doctor wà ń bẹ̀ PhD holder wà ń bẹ̀ medical doctor wà ń bẹ̀ barrister wà nú àwọn a lot of people with masters àwọn tó dẹ̀ lọ kàwé tán kọ́ṣẹ́ wọ́n sóríire nídìí iṣẹ́ tí wọ́n kọ́ wọ́n kọ́lé wọ́n ra mọ́tò wọ́n ṣe ríire ó wà ń comment section èyí tó jẹ́ medical doctor yàtọ̀ sí PhD doctor academic doctor ní PhD kò sí kàríà kankan táwọn kọjú mọ́ tí kò sí èyí tí ò sóríire nù wọn mo sì mọ̀ pé irú èpè náà ìyá náà ó ti ṣẹ́ fúnra wọn nígbà náà èpè ẹ̀rín pa tọ́rọ́ náà ní ọ̀hán sá èpè yìí àbí òye yín ọjọ́ kan wọ́n ní gẹ̀ẹ́ kan bímọ ó wá kú èèyàn kan wá ní God of ìyálé is at work
pé torí ẹni yẹn ó níyàlé àwa ní torí pé ó níyàlé lójú ó kú. Mo ní ṣé èrò pọ́lọ́hún ronú bẹ́yìn èèyàn ṣe ń ronú sọ gbogbo ohun tí wọ́n kú níbi tán ti ń rọbí hun torí ẹ jẹ́yàwó kékeré lọ́jẹ́ wọn ó kú. Ọlọ́ọ̀lọ́mọ bí ẹ ti rí mẹ́ntálítì tẹ̀yìn máa bá dùpọ̀ ẹ mú kó falí ẹ mọ́ra máa tan ra ẹjẹ wọn ṣépè rọ èpè tí ọ̀ràn Esther tó ní 10 chapters lẹ́stà ní nínú bíbélì ẹ̀yin ẹ ṣe ka bíbélì ìdẹ́rù ibẹ̀ yẹn ná. Why can't you read your Bible up to the stage of Esther? Yìí ka bẹ̀ yẹn ìfi bẹ̀ yẹn láìtí ara yín náà ọkọ gidi lèmi ń sọ o èmi ò sọ àwọn narcissist àwọn alágbàkó ló bukú ọkùnrin alálùbáríkà tẹ́ ń fẹ́ tẹ́ mọ yí wọn. Every woman that somebody has taken your husband, the lady that took your husband is cursed in the name of Jesus. It will never be well with her. She will not eat the fruit of your labor. Cancer will ravage her. She will die a premature death. She will not live half of her days. The children will be vagabonds.